afẹ́fẹ́ tọmọdé tàgbà ẹ̀sùn mọ́ bí ètò tó ti yá. Bom 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 rọ̀bì ìlú wa ti ń dún. Bom 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 rọ̀bì àti kọrin ó yá ẹgbà tùpà wá ẹ wá wá Agogo Ayọ̀. Agogo Ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Agogo Ayọ̀ ló tún gbé dòde. Agogo Ayọ̀ tiwantiwa. Ìbà fún Ọlọ́run ọba àdìgún àdìtú adánigbé adánimú adánipa alápá ńlá tó ṣàyẹ̀rú alágbádá ọlá alágbádá iná alágbàlá ọlá alágbàlá ìtura àgbàlagbà tí ò lè dàgbà àgbàlagbà tí ò lè dògbó àdàgbà máa pààrọ̀ àdàgbà máa pààrọ̀ orúkọ ọba tó jókòó sí ọ̀run tó fi ayé ṣe ìtìsẹ̀ ọba tó ti ń bẹ kí ayé tó máa bẹ bàbá tó ń bẹ nígbà tí ayé ò ní bẹ mọ́ dáńsákì ìfẹ́ni tí ò ṣe kì í tán èmi ni tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ègbè lẹ́yìn ẹni ẹ̀ńdà lórí ègbè lẹ́yìn ẹni tí ò ní bàbá ẹlẹ́rù ní ẹrù jẹjẹ ọkọ̀ Fáráò ẹlẹ́yinjú àánú Fọláṣadé fi iná bora fògo ṣe tìsẹ̀ fi mọ́lẹ̀ bora bí aṣọ gbanigbani tá ń sáyà gbanigbani lọ́jọ́ tó burú gómìnà gbogbo orílẹ̀-èdè ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo jagunjagun òde ọ̀run múnimúni tẹ́nìkan ò lè múni ńlá owó nílá ọgbọ́n nílá agbára olójú funfun oníwà funfun onínú funfun ológo tó ju ògo lọ ọ̀rọ̀ tí gbé ọ̀rọ̀ mi ọ̀rọ̀ gọjígọ̀ bàbá àwọn ọ̀rọ̀ pátápátá ọgbọ́n porogodo ọlá rọmọ níṣẹ́ fàyà ti ṣáájú ayé ṣáájú ọ̀run ṣáájú ohun gbogbo táyé ṣe torí ṣe ubangiji yágbóyájú ọkùnrin ogun àwọn elédè Gẹ̀ẹ́sì wọ́n máa kì wọ́n sọ pé òun nìkan ni almighty òun nìkan ni all knowing you are the best you are the beautiful you are bold wọ́n sọ pé wọ́n ni creator of the heavens and earth divine father divine deity everlasting father exquisite God, one a faithful, fireful, forceful, good, glorious, gracious, grand master, holy, hallowed be thy name, Lord of love, lofty one of Israel, the mighty man in battle, the man of war, never sleeping, never slumbering, omnipotent, omnipresent, omniscient, provider, protector, prince of peace, righteous God, our saint, our security, terrific, truthful, unchangeable, unquestionable, wise, wonderful, Yahweh, zenith of Zion, kò sí ẹni tó dàbí rẹ̀ Ọlọ́run ọba nígbà tó bá fi lé yín lọ́wọ́ kì í fọ àwọn tó bá fi lé yín lọ́wọ́ kì í fàya á fi ètò Agogo Ayọ̀ ti wákàtí ọ̀hún á fi lé yín lọ́wọ́ ẹ̀yin ni kí a máa ṣe bó ṣe wọn la fi máa sọ pé máa jọba lọ Olúwa máa jọba lọ Olúwa ọba tá kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ní ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o máa jọba lọ láyé wa. Agogo Ayọ̀ lè torí bí nìkan láti dára ṣùgbọ́n Ọlọ́run ló ní ká máa bẹ láṣẹ máa ní kò sí nǹkan tá a máa ṣe àrí àánú gbà ní tẹ́bárẹ̀ ń tó lówó tó wá kápá sókè kì í ṣòwò náà pọ̀lọpọ̀ èèyàn ní tálíkà ìwọ tó o bá lówó ìwọ̀nba ni kó o máa gun tálíkà mọ òwúrọ̀ àánú gbà ní kì í ṣe pé o gbọ́n ju èèyàn kan lọ màmá mi a máa ń sọ̀rọ̀ kan sọ pé wọ́n ní ọgbọ́n òdòwó òmùgọ̀ lówó agbára òdòwó ọ̀lẹ́nu lówó wọ́n ní ìwé òdòwó ẹni tí ò kà ń lówó wọ́n ní orí lówó náà ṣe sọ pé òṣàbò lè gbèmí ṣe mí bó o ti bá mi wọ́n ní ẹ sáré ẹ má ṣàgùngbà torí ń gbé ní kí ló ṣàǹwò. Agogo Ayọ̀ ní ètò anágbára náà ìgbọ́dọ̀ máa fi àbọ̀ sí elébù tí a máa mú apá kejì ìfọ̀rọ̀jomi tí a ṣe pẹ̀lú ọba SIONI alàgbà Sunday Adébọ̀wálé a máa mú wá fún ya máa mú ABUJA CARNIVAL wá a tún máa mú orin aládùn máa fi máa wá kalẹ̀ ṣùgbọ́n ní àkọ́kọ́ ẹ jẹ́ kí a lọ wo apá kejì nǹkan tí ọba SIONI Sunday Adébọ̀wálé àlùfáà tí wọ́n ní fún wa. Agogo Ayọ̀ lódòdè lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti olórin ẹ̀mí, ipò wo ni ẹ rò pé ẹ̀sìn Kristẹni dé láwùjọ àti pé ńbo láti ń bá Christianity gan lọ? Ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi ìbéèrè tó fáyìn jù láyé àtọ̀run ni. Ẹ̀sìn Kristẹni ọmọlẹ́yìn Kristi ẹ̀sìn tó dáa ni lóòótọ́ ṣùgbọ́n ibi tó dé dúró lónìí ibi tó lápẹ̀rẹ̀ ni. Lọ́pọ̀lọpọ̀ ìgbà inú mi á dùn pé mo jẹ́ ọmọlẹ́yìn Kristi ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà inú mi á bàjẹ́ pé
mo ń wọ aṣọ funfun ẹni kí ni ìtumọ̀ ẹ̀ ìdí ni pé mo ń dunnú pé mo jẹ́ ọmọ lẹ́yìn Kristi nígbà tí inú mi bá ń dùn pé ẹ gbọ́ báyà àtọ̀run bá ti ẹ̀ kọjá èmi náà ní paradise kan ti ń lọ mo ti rí ìwé òfin kan tó ń pè ní bíbélì òfin mẹ́wàá wà ń bẹ tí má fẹ́ ṣe bí máríkà má tètè ronú sí má ṣe bí o má fẹ́ ṣe lé má ṣe o inú mi á dùn ṣùgbọ́n nígbà tí mo bá ronú pé aṣọ funfun tí mò ń wọ̀ sọ́rùn ìtọ́pẹ̀lẹ́gbẹ́ kérúbù àti séráfù yìí nínú ẹ̀ lòtítọ́ ti jáde ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ti parapọ̀ wọ́n ti fẹ́ sọ di àbá wọ́n ti fi àbá wọn yí ká wọ́n á fẹ́ kí òtítọ́ tó wà ń bẹ̀ fẹ́ kó fara hàn mọ́ ìmọ́lẹ̀ tó wà nínú ẹ̀ wọ́n ti ń dọwọ́ bò ó àwọn wo ló dọwọ́ bò ó tí bá ní kí n sọ̀rọ̀ nípa àwọn tó ń dọwọ́ bò ó àwọn tí wọ́n ń da ọwọ́ bò àwọn tí wọ́n fẹ́ káyọ̀ rí ìmọ́lẹ̀ tí bá ní kí n sọ̀rọ̀ nípa wọn àkókò á pọ̀ mi ò ní lè sọ̀rọ̀ mọ́ọ̀chì nípa wọn ṣùgbọ́n tí màá kàn sọ ń bẹ̀ ni pé bíbélì wí fún wa pé ẹni tó bá ń fẹ́ ìmọ̀ ó ń fẹ́ ẹ̀kọ́ gbogbo àwọn táwọn ayé yìí a sì ní ìdí àti kọ́ ẹ̀kọ́ gidigidi ká lè ní ìmọ̀ ìwé ẹ̀sìn kìrìsìtẹ́nì ibi tó dáa ló dé dúró ṣùgbọ́n ní òde òní bó ṣe dáa tó níbi tó dé dúró yìí náà ẹ má jẹ́ kí n tàn yín jẹ mi rò pa lè rí èèyàn 50 tó sin Ọlọ́run débi ìjọba ọ̀run mi tẹ̀ rò pa lè rí èèyàn 10 máa sọ fún yín pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ó débi tó dáa dúró kí ni ibi tó dáa láyé tó kọjá bí owó kò sí ibi tó dáa láyé tó kọjá bí owó bàbá Orímọládé ọmọ tó ọ̀la ṣe láti ìlú Ìkàrẹ́ wá àmúmọ́ sábà kí wọ́n màní ọmọ apẹ yá jẹ yá ọmọ apẹkùn jẹkùn ọmọ àfìrú ẹkùn wọ́n ní orí ọmọ láti dé o ìyá ọmọ olókè méjì takọtabo nílé Mósè ṣe rí bàbá tí mò ń wí yìí kò gun ọmọ kò gun jet ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ṣe láyé ààrẹ ní kejì tá fẹ́ fi wé wọn ṣùgbọ́n lóde òní gbogbo àwọn èèyàn tó láwọn ń wá mírèkù wọ́n pọ̀ gan bí omi ó jẹ́ kó rọrùn fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run láti lo ọ̀nàkọnà láti ṣe mírèkù tí wọ́n ń wá fún wọn àbálẹ̀ ti rí mírèkù àgbowó kalẹ̀ ṣùgbọ́n ọ̀fẹ́ nígbàlà ọ̀fẹ́ la fi fún wa ọ̀fẹ́ la fi fún ènìyàn ọ̀rọ̀ yẹn ò sẹ́mọ́ láyé tá a wà yìí ìwàásù ayé ìsìn ni pé the way you give God lọ́lọ́run ṣe máa ṣe kí ni ló ṣe máa bùkún ọ that is the preaching ìwàásù tá à ń gbọ́n sí nìyẹn ṣe fẹ́ Ọlọ́run ó ṣe fún ọ ìmọ̀ bóyá Ọlọ́run jẹ ráìsì ìmọ̀ bóyá Ọlọ́run jẹ yán àwọn olórin ẹ̀mí á sọ pé kò gbowó kò gbòbì kò gbá nǹkan lọ́wọ́ mi o ṣùgbọ́n nígbà tá a dé chọ́ọ̀chì wọ́n ti forúkọ ẹ̀ gbowó wọ́n forúkọ ẹ̀ gbòbì wọ́n forúkọ ẹ̀ gbá many things bíbélì sọ fún wa pé Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ ẹ̀gbọ́ bí wòlíì bá gbà àwẹ̀ tó ṣe lọ́hùn tó bẹ lọ́hùn tádùn àwọn èèyàn ẹ̀ bá gbà wòlíì wa nǹkan báyìí tọ́ sí yín onínú dídùn ọlọ́rẹ nìyẹn ó ti yàtọ̀ fún pé bẹ́ẹ̀ bá ṣe báyìí kò sí solution so nídìí èyí iṣẹ́ kìrìsìtẹ́nì ó débi owó dúró ánsà mi nìyẹn. tó bàbá èmi ń gbádùn yín mo sì mọ̀ pé gbogbo àwọn aráalé náà ń gbádùn yín mo fẹ́ kí a kó ìmọ̀ràn yín papọ̀ ní bàbá mo fẹ́ kẹ́ bá ń gba gbogbo àwọn olórin ẹ̀mí bíi tí ní ìmọ̀ràn kan àbí méjì lẹ́yìn èyí mo fẹ́ kẹ́ bá ń gba gbogbo àwọn ọ̀dọ́ tí wọn ò rí kan ṣe kan mo fẹ́ kẹ́ bá ń gba náà nímọ̀ràn lẹ́yìn ìmọ̀ rẹ̀ bá ń gba gbogbo kìrìsìtẹ́nì lápapọ̀ nímọ̀ràn kan àbí méjì. ẹ̀yin tẹ́ ń kọrin ẹ̀mí ní orílẹ̀-èdè yìí àti káàkiri ayé ìmọ̀ràn mi sí ọkùnrin sí obìnrin sí onílé sí àlejò òun ni pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bíbélì wí fún wa pé ọ̀lẹ ò lè ṣe gbàgbọ́ ìgbàgbọ́ tí kò níṣẹ́ òkú ni torí pé o jẹ́ akọrin ẹ̀mí ìyẹn ò ní kó má ní iṣẹ́ mi because tá bá jẹ́ akọrin abẹ̀rẹ̀ orin kíkọ láti chọ́ọ̀chì wa gẹ́gẹ́ bí akọrin kwaya kò sẹ́ni tó ń sanwó oṣù fákọrin kwaya tó bá yẹ pé ilé Ọlọ́run gidi ni à ń ṣe fọ́lọ́run ni Ọlọ́run lè mọ bó ṣe máa bùkún wa kásá kò ṣe fọ́lọ́run a máa gbọ́dọ̀ pé a máa kọrin ní paradise so torí pé wọ́n ń kọrin ẹ̀mí Ọlọ́run fún ọ lóore òfin àti pé kò bẹ̀ sí máa ṣe album káyé ká máa dá ọ gbọ́ wọ́n pè wọ́n náà níràwọ̀ inú ẹ̀ wá ń dùn ó wàá ronú pé ẹ kò níṣẹ́ mi tó o bá ti níṣẹ́ mi kò sígbà tó o ní wọnú ayé
kò sígbà tó ní lọ bá ẹ̀mí òkùnkùn ṣe àdéhùn, kò sígbà tó ní lo agbára tó yàtọ̀ sí orúkọ Jésù, kò sígbà tó ní gbéraga, kò sígbà tó ní wọrẹ pé lẹ́yìn ẹ kò sẹ́lòmíì, torí pé o ti rin àwọn ìrìn kan tó yàtọ̀ sí àwọn ìrìn táwọn kan rìn, so wàá wọrẹ different sáwọn tó kù pé you are more than anybody. So wàá wò pé o ti ju àwọn tó kù lọ. Ìmọ̀ràn mi sí ọ ni pé bó o bá yanṣẹ́ orin kíkọ láàyò, má gbàgbé o, àwọn kan ló kọ ara ẹ wá wo ìyàwó ọ̀bùn tó fòórùn ìgbẹ́ lé ọkọ rẹ̀ nílé. Ìgbésí ayé wọn tẹ́ bá wò dáadáa Christianity life ni àwọn kan ni o, tí wọ́n bá wọnú ayé tí wọ́n mú òkùnkùn mọ́ iṣẹ́ tó pọ̀ gan, orúkọ wọn á sì dàbí pé lẹ́yìn ábọ̀mù wọn lọ́dọọdún ayé ò fẹ́ gbọ́ mi títí dèní, ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbà ó jẹ wọ́n lógún, wọn fẹ́ káyé parapọ̀ mọ́ṣẹ́ yẹn. So àwọn tí orúkọ wọn pé wọ́n ṣe rere, ṣùgbọ́n iṣẹ́ wọn ṣe ti too much bí tàtijọ́ mọ́, nítorí pé àwọn èèyàn tí ẹ̀ ní àwọn tẹ̀ ní lísìtì sí ọmọ táyé gbé láyé ń pọ̀n ń láyé ni wọ́n máa ṣe ń sìn. Ṣùgbọ́n ẹ̀yin tá ń kọrin ẹ̀mí, mo fún yín nímọ̀ràn, tẹ́ ẹ bá ń kọrin ẹ̀mí ẹ wáṣẹ́ ọwọ́ mi tí ó mọ̀ owó wọlé. Bẹ́ẹ̀ bá níṣẹ́ ọwọ́ mi ẹ mọ̀ pé orin tẹ́ ń kọ yìí Ọlọ́run fi ṣàdánwò fún yín ni. Àdánwò náà ni pé bóyá torí pọ́n ti mọ̀ lólórin tán pé tán bá rí òde odò bóyá ó bẹ̀rẹ̀ sí gbéraga. Díwò tó bá fi ń gbéraga ìparun ń dúró dì ọ́. Àwọn kan bí mílíọ̀nù béèrè pé kí ló dé tí mi fi fẹ́ akọrin nínú sẹ́ráfù nígbà tí mo fẹ́ fẹ́yàwó. Mo wá bú sẹ́rìn. Mo ní tó ṣe mí ni pé mo mọ̀ pé wòlíì ni mí, mo mọ̀ Bíbélì gan díẹ̀, mo dẹ̀ mọ̀rọ̀ jọbọ Ọlọ́run. Mo ń rò pé kò ní dáa kí n wọ paradíṣe tán kíyàwó tí mo fẹ́ wọ náà. Wọ́n ní kí nìdí, torí pé ìyàwó mi bá lẹ́bùn tí ń kọrin, ìgbéraga ò ní jẹ́ òsinmi, bí n bá sọ̀rọ̀ kò ní gbọ́ tèmi, tí n bá sọ òótọ́ fún kò ní gbọ́, a ní ìwò ń kọrin èmi náà ń kọrin. Ó lẹ́bùn mo lẹ́bùn, yóò ti gbàgbé pé ẹ̀bùn wòlíì tí mo ní ìmọ̀ ìjìnlẹ̀ wà ń bẹ yàtọ̀ sí tòun tó ń kọrin. Ṣùgbọ́n èṣù gan-an tá a gbọ́ pé lórí akọrin lóde ọ̀run, a gbọ́ pé ìgbéraga ló mú jábọ́. Sọ tó bá ń kọrin lénìí tó bá ní nǹkan míì tó lè máa gbà ṣiṣẹ́ tó lè jẹ́ ológun ju orin lásán lọ tó dájú kò tì táǹpọ̀n bí pọ̀ ń bí lọ́hùn, mo gbọ́ nímọ̀ràn pé ronú dáadáa kó lè lẹ́yìn, kó má jẹ́ pé ayé nìkan ló wà fún ọ. Ọ̀kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yin tẹ́ ń kọrin ẹ̀mí, mo gbà yín nímọ̀ràn, ìwọ tó bá rí pé ó ń pe ẹ lólórin ṣùgbọ́n ó dá ohùn ní tó lè jẹ́ káyé mọ̀ pé ìwà lágbájá kì í ṣe pé ó kọ́pì tàmẹ̀dù. Mo gbà ọ́ nímọ̀ràn pé create something new fún ara ẹ. Ní ìlú òyìnbó wọ́n máa ń sọ pé ẹni tó bá ṣe photocopy tó jí ọpọlọ ẹnìkan lò wọ́n ní ẹ̀wọ̀n ló máa kú sí, fámìlì àsanwó kan, bọ́ ní Nàìjíríà òfin gbogbo ara nítumọ̀. Ṣùgbọ́n kí láǹfààní orin tó ń kọ tó dùn tó ń waste time ẹ fún tá fi ń praise ẹni tó ń copy ẹ instead of ìwọ tó ń ṣiṣẹ́. Ronú dáadáa, tó bá jókòó tó gbọ́ orin ẹnì kankan ju pé o fẹ́ tẹ́ àti Ọlọ́run fún mi lẹ́bùn orin titun, Ọlọ́run á fún ẹ olólẹ́bùn ó dẹ̀ fẹ́nikẹ́ni tó wù. Mo gbà ọ́ nímọ̀ràn bẹ́ẹ̀, gbàdúrà gbà àwẹ̀ gorí òkè, kò sí ohun tá a béèrè tí kò ní ṣe kíni tí kò ní fi fún wa. Má gbàgbé pé àwọn èèyàn tó ń wọ studio nínú ọdún wọ́n lé ní 3 million people, wọ́n ju 3 million èèyàn lọ. Mélòó láyé gbọ́ láti January di December? Èèyàn mélòó di star nínú wọn? Bóyá nínú ọdún kan gbà míì èèyàn kan, bóyá ń gbà míì ìdàmàdí lọ́kì èèyàn méjì àdí star. Olórin mùsùlùmí wà ń bẹ, hip hop wà ń bẹ, Christian wà ń bẹ, Fuji wà ń bẹ, arakwada wà ń bẹ, so many people náà ń kọrin. So nínú gbogbo wọn bóyá àmàrí èèyàn kan èèyàn méjì tàdí star ní ọdún, a lè rí 3 years ká má di new star. Ṣùgbọ́n àwọn tó ń ṣe ẹ̀ náà wọ́n ń ṣe lásán. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lẹ́nu ẹ̀ ní ṣe lásán. Ẹ̀yin èèyàn wa tó wà nílé náà tẹ́ ń gbọ́ mi, iṣẹ́ ọwọ́ lẹ̀ ń ṣe ni, ọjà lẹ̀ ń tà ni, ẹ̀ ń ṣiṣẹ́ ìjọba ẹ̀ ní ṣe lásán. So mo fàsìkò yìí gbàdúrà fún gbogbo ọkàn tó ń kọrin ẹ̀mí wípé ẹ̀mí ìmọ̀, ẹ̀mí ẹ̀bùn tó nítumọ̀ nínú music, nínú orin kíkọ, ọ̀rọ̀ á yọ̀ǹda fún gbogbo yín. So ìmọ̀ràn mi fún ẹ̀yin nìyẹn. Ó dáa bàbá, kí n tó yọ̀ǹda yín, Agogo Ayọ̀ lètò yìí, Olúfẹ́mi ọ̀sìn ní sátọ́kùn rẹ̀, abala bó ṣe ń lọ láwa ẹ̀ yóò mi tẹ́bá lè bá ń lọ papọ̀ kí o gbé ó dorin. Agogo ayọ̀ nílé mi má ṣe jẹ́ ó dákẹ́, ọmọ bọ̀ wálé, philosopher gospel ló ń sọ̀rọ̀ o. Agogo ayọ̀ nílé mi má ṣe jẹ́ ó dákẹ́, lọ́sàn lówùrọ̀ bó sọ̀wọ́ alẹ́
lójú ọ̀tá mi bíi pé kíre ti tán mo bá lọ́rùn sọ̀rọ̀ bàbá ògbóhùn mi wípé agogo ayọ̀ nílé mi má ṣe jẹ́ ó dákẹ́. Ọ̀kan nìyẹn, agogo ayọ̀ ní ètò, olórin ni mí, kò sórí nǹkan tá a lè fi kọrin. ẹ ṣé ẹ̀yin náà ti wá rí i pé ọba Síónì wọ́n yàtọ̀ sí àwọn olórin gbẹ̀gbẹ̀ yàtọ̀ sí àwọn olórin tó yẹ pé Ọlọ́run ò pè fúnra wọn náà pera wọn. ẹ rí gbogbo ọ̀nà tó wù ọ́nà gbé wọn gbà ọkọ ní tibí ọkọ ní tàn síbẹ̀síbẹ̀ agogo ayọ̀ ń dùn ní. gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò mí àtẹ̀yìntẹ́ láǹfààní àti máa ọba Síónì nílé lónìí, agogo ayọ̀ kò ní dákẹ́ ọ̀nà ilé yín o. bàbá kẹ́ tó lọ fún kẹ́kẹ́ bá ń dárúkọ yín fún ògbójú tó ń wà lẹ́ẹ̀kan sí. Màá dárúkọ mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí nínú ẹgbẹ́ ìmọ̀ kéré bàtí sẹ́ráfù. agogo ayọ̀ yẹn máa fi kọrin ẹ̀mí, máa fi kọrin ìsọjí tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ kéré pátá ni wọ́n á ṣe kíni ni wọ́n á padà gbọ́ mọ́ ṣe ń wò ń bẹ́ẹ̀ wọ́n máa kọ́ káàkiri church. kò ní yé dún a máa dún agogo ayọ̀ nílé mi yóò máa dún adún sówó adún sọmọ adún síre gbogbo agogo ayọ̀ nílé mi a máa dún kò ní yé dún a máa dún agogo ayọ̀ nílé mi a máa dún. Jésù Olúwa wa, àmì. Gbogbo ẹ̀yin èèyàn tó ń gbọ́ mi, King Dr. Sunday Adébọ̀wálé ọba Síónì, ọmọ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, bàbá yín ló ń kí yín pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo yín sílẹ̀. Àmì tó bàbá wa ọba Síónì bẹ́ẹ̀ bá wá dẹ̀yìn ètò ẹ kọ́ mi lórí ọ̀hún torí mo fẹ́ èmi náà fẹ́ mọ̀ dákọ̀ bí n bá wá délé. Bí ó ṣe mọ̀ ní abala bó ṣe ń lọ fún tòní nù, agogo ayọ̀ ń tẹ̀síwájú. èmi ọmọ yín olólùfẹ́ yín Ọ̀dẹ́wálé tèmi ló lè mí jẹ́. ẹ mọ̀ ṣe ń tí n ò ní ṣe o, ẹ wá ní kí mo ní n ò ní ṣe, n ò ní bá ọ̀rọ̀ lọ́nfẹ́. Ó dìgbà kan náà. Agogo ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá, ètò yìí yàtọ̀ sí gbogbo wọn, èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. ẹ wá ayé ikún, ẹ wá ayé ọ̀yà, ẹ wá wo tàgbọ̀nrín, ẹ wá wo tòkété lóko ìwà jẹ́. àgbẹ̀ dákó lóríṣiríṣi èrè oko rẹ̀ jaburata. ikún wọ̀kọ̀ òjòkó ní tó báyà máa tún wá. ọ̀yà wọ̀kọ̀ òjòkó àjẹbébè jẹ́. ẹ ò wá wàgbọ̀nrín tó ní ṣe tàgbẹ̀ òkàn ń òkété jẹ ó fọ́mọ jẹ. ó tún yọ fèrèsé sílé olóko òkúkú bínú ń ṣe ló gbé gbá ọpẹ́ tó ń fògo fólúwa gbogbo ilẹ̀ kìkì ọ̀rá o. tẹnibẹ́gì lójú adúpẹ́ igi tìrúwé, tẹnibẹ́gì lójú adúpẹ́ igi tìrúwé. ọ̀pọ̀lọpọ̀ ọfà ni wọ́n ti ta fún ẹlòmíì. ẹni tó ń tafà fún ó wà láyé, ẹni tó ń tafà gan ó ti kú. ẹ jẹ́ kí a máa dúpẹ́. mo máa ń sọ ọ̀rọ̀ kan pé aṣíwèrè sọ pé Ọlọ́run kò sí, ẹni tó gọ̀ sọ pé Ọlọ́run ò ṣètò, ẹni tó gbọ́n ń dúpẹ́ fún Olúwa ní ìgbàkúgbà àti lóòrèkóòrè. tí a bá sì wà láyé wọ́n ní ìrètí ń bẹ. jẹ́ kí a lọ sí nǹkan tí a mú wá fún yín lórí ABUJA CARNIVAL. Agogo ayọ̀ ló dòde lórí Africa Magic Yorùbá, ètò yìí yàtọ̀ sí gbogbo wọn, èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Tourism, culture and national orientation chief Adam Duke. Please, Anambra State, come forward. Right behind us in a box there. From time to time you will see a motorcycle coming out on in that box and displaying, wow, the float. The bird is waving its wings and then even moving its tail. Beautiful. Age grade. All right, please no more displays here. Just keep on moving slow. This is the age grade, women's age grade group in Anambra State. Please keep on moving. Otodo of Umweri, women's age grade. Thank you very much. Please just keep on moving. Keep on moving. When you get here, please just take
Thank you very much. Behind Anambra State, we have Yobe State. Thank you very much, Anambra State. Next, we have Yobe. Yobe State. So much happy in Nigeria. So much happy in Africa. The eagle, symbol of strength, unity in Nigerian colors. The elegant, flowing costume, beautiful dance regarded from Yobe. All right, let's move it. Yobe, Yobe, move, move, move. Yobe, beautiful, beautiful. Let's move on, move on, move on. Plateau State, the land of beautiful rocks and mountains, beautiful weather, now home of peace and tourism. Plateau State, dazzling us with beautiful dance festival highlight people. We have to move to that. Move it, move it, move it. Just 2 minutes, Plateau. 2 minutes, dazzling us. Make us happy, Plateau. Make Nigeria happy. Make Africa happy. One minute, Plateau. Thank you. Agogo Ayo lódòdè lórí Africa Magic Yorùbá. Ètò yìí yàtọ̀ sí gbogbo wọn. Èyí ń gbàṣà àti èdè wa lárugẹ ni. Fẹ́mi Ọ̀ṣìn òkú iṣẹ́ ọpọlọ. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Agogo Ayo ẹni tí ẹ darapọ̀ mọ́ wa kí owó kí ó darapọ̀ mọ́ yín kí ọlá kí ó darapọ̀ mọ́ yín ìkẹ́ olúwa ìgẹ́ olúwa kó darapọ̀ mọ́ yín tẹ bá ń lù kọ́ máa dún kó dún sówó kó dún sọmọ kó dún sàlàáfíà àti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ adúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ máa ń fi ìwé ṣọwọ́ sí wa lórí ètò wa ètò yín Agogo Ayo tí ò bá sí ẹ̀yin kò sí àwa wọ́n ní tí èèyàn bá ń jó tí ò bá rẹ́ni wò kò sí bó ṣe wù kó mọ̀ jó tó orí ẹ̀ ò ní wú gbogbo ìgbà tí a bá ń gba ìwé láti ọwọ́ yín nínú wa máa ń dùn lára wa máa ń yá gágá pàápàá jùlọ ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Facebook inú wa ń dùn lára wa ẹ̀yin tí ẹ ń pè wá tí ẹ ń gbàdúrà fún wa ẹ̀yin tí ẹ ń fi ọkàn náà tí ẹ fi ń gbàdúrà fún wa tí ẹ lórí ọ̀fẹ́ àbí tí kò sí àyè láti pè wá àbí ẹ̀yin tí ẹ pè wá bóyá gbà tẹ́ pè wá àgbé aago ẹ má bínú sí wa wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní à ń ṣe nítorí kí ètò yìí kó lè máa dàgbà sí ni torí pé a fẹ́ gba lásìkò ní wákàtí ọ̀wọ̀ yìí àní ìjùbá lórí ètò wa ètò yín Agogo Ayo ti ilé ṣùgbọ́n má gbàgbé nǹkan tí a dúró fún lórí ètò wa ètò yín Agogo Ayo kí àṣà kó dàgbà sókè kí èdè kó dàgbà sókè ní àṣà mọ́sọ̀ yìí bá sọmọ mi ẹ má bá wọn dà wọ́n tó máa fẹ́ gba ayé lọ́wọ́ èèyàn wọ́n gba àṣà wọ́n tún gba èdè lọ́wọ́ ẹ̀ tí ẹ bá wọlé káàárọ̀ òjìrè dáadáa tí ẹ bá wọlé ẹlòmíì tí ẹ bá ní bọ́lá ní báwo ni káàárọ̀ màmí àmà ní kò gbọ́ yóò bá wọn dẹ̀ máa fi ìranù wọn máa fi ṣayọ̀yọ̀ ọlọ́run ní bá tiwa jẹ́ nílẹ̀ káàárọ̀ òjìrè gbogbo èèyàn ló ń gbé àṣàgà
ló ń gbé èdè ga ìyẹn ni ìyànjú tí a máa ń gbára wa ní ìgbàkúgbà àti lóòrèkóòrè mo fi iná ọ̀run mo fi yín ká mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi ṣe ìdí mo pa àṣẹ fún ìṣẹ̀dá yín kó dìde kó lọ máa bá wọn máa ládẹjọ ògo yín òní wọmi ìràwọ̀ yín òní wọkùnrin ẹ má gbàgbé ẹ jẹ́ ká máa gbàdúrà fún Nàìjíríà lóòrèkóòrè àti ní ìgbàkúgbà tá a bá ń gbàdúrà tí Nàìjíríà bá rí báyìí tá a bá gbàdúrà bá ní Nàìjíríà ò bá ṣe rí Nàìjíríà ò ní bàjẹ́ ìpàdé wa bí oyin. ẹni bá ní sùúrù ni ojogun ayé o ẹ jẹ́ ká fèyí sọ́kàn o ẹni bá ní sùúrù ohun gbogbo ló wí àmọ̀ràn pàtàkì ṣálẹ̀ yìí màmá jẹ́ o ẹni tó bá ń lọ́kàn kò tẹ́tí kò gbọ́ ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn bí òfin kọ́gbọ́n ọ̀rẹ́ mi bó o sì gbọ́ ṣe bí ara ẹ ló máa wà o ohun tójú ẹ bá kàn bí òfin kọ́gbọ́n tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣù o ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú ọ̀rẹ́ mi tabarẹ́ni tó fẹ́ fi ẹsẹ̀ ṣù o ìwọ kò rórí ẹ wo kò fọwọ́ wọnú. wọn lábánidá kì í bá ní débẹ̀ o wọn lábánidébẹ̀ kì í bá ní dá rárá o ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o wọn lábánidébẹ̀ kì í bá ní gbọ́ rárá ẹ fèyí sọ́kàn o fún gbogbo tèwé tàgbà o à ń kìlọ̀ o. ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí bó bá dénú koronú ẹ̀ wò bó ṣe filé sí mo fẹ́ kọ́ lọ́mọ sùúrù kì í ṣe tọ̀lẹ mo fẹ́ kí ọmọ sùúrù kì í ṣe tọ̀lẹ o ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí ẹ jẹ́ ká farabalẹ̀ ká fètò sí.